tójò bá rọ̀ kí la máa lọ ṣàánú bó tó máa jẹ. nǹkan tẹ ẹ̀dẹ̀ faramọ́ ṣe faramọ́. ẹ dúró. ọmọ Yorùbá kàṣeyẹ níyẹ ọmọ Yorùbá kakọ ẹlẹ́dẹ̀ ọmọ Yorùbá jẹ́ ká ṣeré ọmọ Yorùbá. aṣọ Yorùbá dùn wọ̀ èdè Yorùbá dùn sọ oúnjẹ Yorùbá dùn jẹ ọmọ Yorùbá dùn fi ṣe ọ̀rẹ́. ẹ kú dédé wòyí ẹ sì káàbọ̀ sórí ètò wa ètò yín ètò aládùn ètò alárinrin ètò ṢoGbédè Ìṣọ̀lá lórúkọ mi lónìí mo sì ní àwọn èèyàn ńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n bá mi rẹ́rìn wọ́n bá mi kẹ́kọ̀ọ́ wọ́n bá mi ṣeré lórí ètò yìí a ní abala mẹ́ta abala kìíní kí ló rí abala kejì kí ló gbọ́ abala kẹta kí ló wí ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó tẹ́ bá dẹ̀ jẹ mí lówó àǹfààní ṣòkòtò tí ètò bá ti ṣe tán bí mo yẹn ń sọ lọ táwọn bá sọ èdè Gẹ̀ẹ́sì ẹ gbọ́dọ̀ tẹ̀ wèrè wá ní ẹ̀tẹ́ tẹ́ ẹ bá tẹ̀ owó tí yín ló ń bọ̀ ńlẹ̀ táwọn náà bá sọ èdè Gẹ̀ẹ́sì ẹ gbọ́dọ̀ tẹ̀ fèrè wájú yín tẹ́ ẹ bá tẹ̀ bẹ́ẹ̀ ni ó ti yé wa báyìí ẹ jẹ́ a máa sún síwájú ká bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ wa níbi tá a ti wá lórílẹ̀‐èdè Nàìjíríà àti nǹkan tá à ń ṣe fúnṣẹ́. ẹ ṣe olóòtú orúkọ mi ni Obi Ekweoba ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí àwọn òbí mi wá láti Anambra mo sì ṣe kí la máa ń pè ohun àfihàn. olóòtú ẹ jọ̀ọ́ má bínú pẹ̀lú orúkọ wọn yẹn ọ̀nà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn. Anambra Yorùbá ọ̀nà yìí o. ẹni kí ohun àfihàn kí ló ń jẹ́ ohun àfihàn. dashboard developer. ẹ ṣe o ṣe o wọ́n ti lọ ilẹ̀ báyìí àti adíkẹ́ kí ni ohun àfihàn ẹni dashboard developer. ọmọ àgbáyé Ọlọ́run ọ̀yá ẹ̀yin ẹ sọ fún wa. orúkọ mi ni Ọláyínká Ọlásìnbọ̀ ọmọ ìlú Ìjẹ̀bú-Òde ni mí ní ìpínlẹ̀ ọmọ alágẹmọ 16 ọmọ ìtàǹtẹ̀bọ̀ níjẹ̀bú-Òde Ìjẹ̀bú-Òde o Ajagbalúra ọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ọmọ kọ. bẹ́ẹ̀ iṣẹ́ tí mo ṣe ni iṣẹ́ onímọ̀ ẹ̀rọ. onímọ̀ ẹ̀rọ ẹ fẹ́ sọ fún alédè òyìnbó. Rárá. Engineer, cloud engineer or something like that. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká bọ́ sọ̀rọ̀ tí. Ẹ ṣe jàre olóòtú orúkọ tèmi ni Ọláwálé ọmọ Afọláyàn ọmọ ìbílẹ̀ ọmọ ìlú Àkúrẹ́ ni àwọn òbí mi ti wá Èkó dẹ̀ náà bí mi sí Èkó ni mo dàgbà. Iṣẹ́ tí mo ń ṣe mo ń ṣiṣẹ́ fún àwọn tó máa ń ṣọ́ bóde. no rárá bẹ́ẹ̀ kọ́. ẹ ṣeun rárá ó ní no rárá mo gbọ́ èmi ò gbọ́ àyíká tẹ̀síwájú so mo ń ṣiṣẹ́ fún àwọn tó ń ṣọ́ ẹ̀ṣọ́ ilé ẹ̀ṣọ́ ọkọ̀ ẹ̀ṣọ́ ó ti yé mi ẹ̀ṣọ́ ara ó ti yé mi so nǹkan tí mo ṣe. ó ti yé mi wọ́n ní so nǹkan tí mo ṣe nìyẹn ẹ ṣeun wọ́n sọ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n a máa jẹ́ kí ìyẹn lọ nítorí pé sọmọ́rọ̀ ni ẹ̀ gbọ́ ṣùgbọ́n ìkejì yẹn ẹ ti jẹ́ wá ní $25 ètò tí ìbẹ̀rẹ̀ kú iṣẹ́ ẹ̀jẹ̀ náà máa tún síwájú. orúkọ tèmi ni Olúkúnlé ọmọ Ṣìyẹmí ọmọ Ìjẹ̀bú ni mí Ìjẹ̀bú Rẹ́mọ Ṣàrà Rẹ́mọ ọmọ Àfọ̀tàmọ́dì ogun máa wọ̀lú. èmi ni wọ́n pè ní ẹ̀gbọ́n àdúgbò Òkè Òkun gbogbo àwọn ọmọ tó wà ní ọgbà àwa lẹ̀gbọ́n wọn ládùúgbò àwa abílẹ̀ ni iṣẹ́ tí mo ń ṣe mo jẹ́ onímọ̀ àmẹ̀rọ nípa irin àwa là ń ṣe àwọn irin bíi ibi tó ti ń fọ epo irin bàálù àwọn irin ilé àwa ni mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìletò tó
tó rí wípé àwọn irin yẹn kójú òṣùwọ̀n. ó ti yé mi mo fẹ́ sọ lédè Gẹ̀ẹ́sì bọ̀ mi ìrántí mo mọ nǹkan tẹ̀ ṣe. ẹ má wọrí ẹ má jẹ́ kí n rán ilé mo ní ẹ̀ ní rántí. kò tẹ́ ó. Àtẹ̀pá la fi ṣe. Èyí ti jẹ́ wá ní $100, èyí ti jẹ́ wá ní $10. Tàdé òwe èyí ni máa jẹ́ ọjọ́ ẹja máa fi. Kí ni pumpkin ní èdè Yorùbá? Àkókò yìí ti bẹ̀rẹ̀. Àsàfín. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àsàfín àbí kí lẹ̀ ń sọ? Àsàfín. Bẹ́ẹ̀ bá wọ̀ ẹja máa sún síwájú. Ká máa sún síwájú. Tẹ́yìn bá gbà á, owó yín ò ní lọlẹ̀ tẹ́ bá ṣì béèrè yín. òun ní gbà. Kò ṣe gbà. Ìgbà dúdú ni. Ẹja máa sún síwájú. Rèmí mímí ẹlẹ́gẹ́dẹ́ owó yín tí pọ̀ nílẹ̀ báyìí. Ẹ ṣeun ẹ̀yin ló kàn báyìí. Ṣé ti ṣe tán? Ó yá. Kí ni eléyìí ní èdè Yorùbá? Àwọn la máa kọ́kọ́ lọ. Náà àwọn ni ìbéèrè tí wọ́n ní wá. Ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ẹ ṣeun. Owó yín ti lọ sókè báyìí. Gbèsè yín ti dínkù. Ó yá ẹ̀yin ló kàn báyìí. My certificate fell into the lagoon. Kí ni certificate? Kí ni lagoon? Àkókò yín ti bẹ̀rẹ̀. Certificate yẹn ẹ kì í ta yín lórobó. Rèmí. Kí ni mo sọ? Dòmídòmí ni certificate. Dòmídòmí. Lagoon wá jẹ́ dòdò. Odò tí ò kì í ṣàn odò. Dòdò ní lagoon. Kí là ń pè lagoon ní Yorùbá? Dòdò. Dòmídòmí. Ẹ máa rò ó. Èsì ìdánwò. Èsì ìdánwò. Ó yẹ ìyá máa sún síwájú. Ìbéèrè tẹ́ ìbéèrè lọ wa ó le jù. Àwa ni ẹ jẹ́ ká bá jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Ọ̀sà. Tòótọ́ máa ní ẹ má bínú. olóòtú. Ìwé ẹ̀rí àti ọ̀sà. Owó yín ti wálẹ̀ báyìí ẹ ṣeun ẹ ti jẹ́ mílíọ̀nù $50. Ẹ̀yin ló kàn báyìí ṣe tán. Ó yá. We are going for the check-up later in the morning before noon. Kí ni check-up àti kí ni àwa Yorùbá máa ń pe ìgbà tó jẹ́ pé à ń lọ fún ìyẹ̀wò. A máa fún yín ó yá. Àkókò tó wà kí nígbà tí ó bá di àárọ̀ kó tó di ìyálẹ̀ta. kó tó di àbí kó tó di à ń lọ fún ó dàgé ìyẹ̀wò. kò yé yín ní ṣùgbọ́n ẹ ti gbà ìyálẹ̀ta ni ìgbà yẹn. Àyẹ̀wò ìyálẹ̀ta fún Ìbéèrè tẹ́ ìbéèrè lọ wa le ju tọ̀dọ̀ wọn lọ. ẹ̀yin lẹ gbá ni o. Bẹ́ẹ̀ni. Ó yá. Ẹ̀yin lẹ gbá ni o. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè tó ń bọ̀ káwọn bóyá ìyẹn náà le. Ìpàkọ́ onípàkọ́ láàrin ẹ parẹ́. Ẹ máa sọ̀rọ̀ tẹ́ bá súnmọ́. Ẹnìkan kì í rí torí ẹ lò. Ìpàkọ́ onípàkọ́ láàrin ẹnì. Ẹ sọ bẹ́ẹ̀ wá tẹ́ bá súnmọ́ gan máa fún yín ẹ ti bẹ́ẹ̀ débẹ̀. Ìpàkọ́ Ẹnìkan kì í rí títí rẹ̀. Ó yá ẹ wá sọ ẹ jẹ́ kó dán. Ẹnìkan kì í rí tirẹ̀. ló ìpàkọ́ onípàkọ́ láàrin ẹnìkan kì í rí tirẹ̀. olóòtú ẹ má ṣojú ṣáájú o. olóòtú ẹ má ṣojú ṣáájú o. Ẹlẹ́fun wa máa fún yín ìpàkọ́ onípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní rí Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni oyin òṣèlè yín ti dínkù tọ̀dọ̀ yín là ń bọ̀ báyìí. Ẹ̀yin mọ̀ ni.
àmọ́ adira wa látorí ta oríta làwa ti wà. ẹ máa gba ilé dash kì í fọn kí ọmọ rẹ̀ náà fọn. ṣé o mọ̀ ọ̀gbẹ́ni ẹ má dá lóhùn o erin kì í fọn kọ́mọ rẹ̀ tún fọn bẹ́ẹ̀ ni owó yẹn lọ sókè. ṣé àyè wá fọ àti jẹyìn lówó ẹ̀yin ò jẹ wá lówó ẹ̀yin jẹ wá ní 25. torí pa àti san gbèsè wa. a ti san gbèsè wa o. ẹ ti san gbèsè yín. àwọn ló ń jẹ wá lówó báyìí. bẹ́ẹ̀ ni. ok. Oya. ẹ ti jẹ wá lówó ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́. gbèsè ẹni mò ń san látàárọ̀. gbèsè ẹni mò ń san látàárọ̀. ẹ̀yin náà jẹ gbèsè. ẹ jẹ́ àwa lọ. ẹ̀yin náà jẹ gbèsè. má tún kó bá wa mọ́. mi ò kó bá wa mọ́. a ti bọ́ sábàlá kí ló gbọ́ báyìí ní àbẹ̀là yìí ẹ máa gbọ́ lù ẹ dẹ̀ máa sọ pé nǹkan tẹ́ gbọ́ ni o a dẹ̀ máa ó yá ẹ̀yin lẹ máa kọ́kọ́ lọ. ó yá ẹ já sún síwájú ẹ jẹ́ ká rí àṣàràn. kí lẹ gbọ́. Ìgbòlugi dìgbòluyàn kò jẹ́ ká máa já tó ń tòótọ́. nǹkan tẹ́ fẹ́ mú nìyẹn àbí. Bẹ́ẹ̀ni nǹkan tẹ́ ẹ dẹ̀ fara mọ́. bẹ́ẹ̀ni. ṣé ẹ fara mọ́. ẹ dúró. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹgbà owó yìí bí ọsókè ẹ ṣe. ọ̀gá. ó ti ń bọ̀ lọ́dọ̀ yín báyìí ṣe ti ṣe tán. àdúró dédé. à ń lọ sáṣàyàn báyìí ẹgbà àgbẹ̀lẹ̀ kan sí. sọ́dọ̀ yẹn ọmọdé ẹ̀yin lẹ ń lùlù èmi ò mọ kankan pa lù ọ̀rẹ́ fi ti sílẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa o. nǹkan tó fi lè mú ara Ọ̀yọ́ gbà. ẹja àtúntò gbọ́. ẹ lè gbọ́ wọn. ẹgbọ́n náà gbà o nǹkan tó fi lè mú. wọ́n sọ sóò lẹ́ẹ̀kan ṣùgbọ́n wọ́n sọ ó yá ẹ bá mi yọwọ́ wọn wọ́n ti sùn ẹyọwọ́ wọn wọ́n sùn lọ wọ́n ti sùn wọ́n náà ti sùn lọ mo ní ẹ ti sùn ẹyọwọ́ wọn. ẹ sọ lábẹ́ ohun yín nítorí irọ́ o mo ní wọ́n ti sùn mo ní wọ́n ti sùn ẹyọ pẹ́rẹ́ o ẹnu mi báyìí. ẹyọ nínú owó wọn. tẹ́lifíkà ẹ̀ sọ kò sí nǹkan tá a fẹ́ olóòtú tọ́kẹ́ yìí kò mọ̀. olóòtú táwọn àmọ̀ rẹ tẹ sọ fún àbáṣọ máa yọ. olóòtú ẹ ti kí ẹ gbọ́ ẹ gbọ́dọ̀ gbà o. àkókò yìí ti lọ báyìí. ọmọ Ìbàdàn wọ́n gbà o. ará Ọ̀yọ́ gbà o. farapamọ́ kí o gbọ́ bí a ṣe ní ti sọ. mo ti sọ fún yín báyìí. tí wọ́n bá gbà á lè sọ fún wọn. ìbéèrè yín wà níta bá ṣì béèrè tó ń bọ̀ owó yín ò ní lọ. ó dà bẹ́ẹ̀. ṣé kí n ràn yín lọ́wọ́ díẹ̀. Bóyá a sì ń wo aago wo nǹka wá sì wà níbẹ̀ yẹn à ń kà ẹ̀yin ẹ máa wò ó tí mo dá padà mo dá padà. mo gbọ́dọ̀ gbà ibi tí mo wà yẹn náà ni mo wà. àkókò yìí ti lọ o. fẹ̀yìntì kí oríṣẹ́ èké ṣọ́wọ́n ni farapamọ́ kí o gbọ́ bí a ṣe ní ti ṣọ́wọ́n ni sọ. wọ́n ṣì ẹ̀yin ṣẹ́yìn lè gbà. bẹ́ẹ̀ ni wò mí lójú wò mí lékè ẹni a bá lọ sóde là ń wò lójú. ẹ̀yin méjì ṣí. gbogbo gbogbo ẹgbẹ́ jẹ́ mọ́lẹ̀ lórí èlò yìí.
mo fẹ́ sọ fún yín nìyẹn bọ̀. bá ti sọ. Mi ò kàn fẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ mọ̀ ẹ̀. O bá ti sọ. Ọpọlọ mi ń sọ nǹkan mi sí mi létí. Nǹkan mi ni owó tèmi yìí náà ti sọ. lọlẹ̀ ẹ ti jẹ wá ní 25 àwọn jẹ wá ní 10 ó yá ká máa move forward ká máa lọ síwájú ó yá ọ̀dọ̀ yín bá. Ó yá ẹ jẹ́ ká lọ sáṣàyàn ẹ ṣeun ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. èwo lẹ gbọ́ àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. bí eégún ńlá. Ìkejì la mú. ẹ mú kejì ẹ̀yin méjèèjì fara mọ́. Lábá lóhùn ò rí gọ̀ǹtọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀nà àánú ò rí. ẹgbà gbẹ̀gùn ńlá bá lóhùn rè rí jonto Mo fẹ́ sọ nǹkan. jonto alóhùn rèégún ńlá owó yìí ti lọ sókè. Olójú ẹ má bínú. kí lẹ fẹ́ sọ. Mi rò pé ṣé jonto ni àbí gọ̀ǹtọ̀. Wọ́n ní tí eégún ńlá bí eégún ńlá bá nù ò rí gọ̀ǹtọ̀. Ọ̀nà àánú ò rí eégún ńlá. bẹ́ẹ̀ni wọ́n máa àwọn míì máa forúkọ míì síbẹ̀ kan ṣùgbọ́n bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ dé ìkọ̀kan olóòtú. ẹ̀yin ló yẹ kí wọ́n sọ fún mi pé ẹ ṣèdè Gẹ̀ẹ́sì tí wọ́n gbọ́. Ó yá ẹ bá mú wọn 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 ẹ bá mú wọn. wọ́n ti lọ mú. sọ̀rọ̀ iṣẹ́ yìí ẹ lè mú wà. wọ́n ní pé Àwa la ṣe ọ̀rọ̀ sọ. jẹ́ Àwa la ṣe ọ̀rọ̀ sọ ẹ̀ dẹ̀. Wọ́n gbọ́ ẹ yọwọ́ wọn. Wọ́n ti yọ. ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ó yá ẹja máa sún síwájú. Àwa ló kàn. ẹ̀yin ló tàn. Ó yọ o. Ó yá ẹja sún síwájú. ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí. èwo lẹ gbọ́ àkókò yìí ti Tó bá bẹ̀rẹ̀. ṣe rí ni ẹ wí àlá kì í bọmọ lẹ́rù kó má lè sọ tó bá ṣe rí ni ẹ wí. Tó bá ṣe ó rí ni dá yín lójú. Dá wa lójú. Ó dá wa lójú bí sọ. ẹgúnjẹ. Wọ́n gbọ́dọ̀ gbà. Wọ́n lùlù. Kí mo sọ? Yorùbá sì ni. Yorùbá sì ni. arákùnrin farabalẹ̀. Ará Ọ̀yọ́ ẹ̀dẹ̀ farabalẹ̀. agbára kí ló rí báyìí ẹ̀yin ilẹ̀ máa kọ́kọ́ lọ. Ó yá Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ó yá. Dorere. Àwọn tó máa ń ṣàkóso. Dorere. Gómìnà. ẹ ti súnmọ́. Ẹ ti súnmọ́. Àwọn tó máa ń ṣàkóso. Ìjọba. bẹ́ẹ̀ni ó yá yẹ ká máa lọ. Bẹ́ẹ̀ni. ìjọba. Rere. Irun. Orí ẹ pé. bẹ́ẹ̀ni. Dòmídòmí. Ìyẹn wọ ọmọ Anambra. Dòmídòmí. Nǹkan tó fẹ́ lọ ṣe aya. ẹ súnmọ́ wa. Aya. Ìgbéyàwó. bẹ́ẹ̀ni. Rere. Oúnjẹ. Wéré. Nǹkan tó bá ti jẹ oúnjẹ tán. Omi. Orí ẹ pé. Rémi. Ṣetán. Ó ṣe nǹkan tán. ó ti lọ parí àkókò yìí ti lọ parí. ẹ gba omi ẹ gba ìgbéyàwó ẹ gba irun ẹ gba ìjọba nítorí náà owó yín máa lọ sókè lẹ́ẹ̀mejì.
$10 ló wà tẹ́lẹ̀ ẹ bọ́ sí Lẹ́ẹ̀mejì. odò ẹ wá bọ́ sí àtijọ́ yín ní $10 báyìí. ogún lé márùn-ún ló yẹ kó jẹ́. Mo gbé sókè nígbà tí à ń ṣe lọ. Ó dà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. mo sì fẹ́ béèrè kankan. Bẹ́ẹ̀ni. aṣọ òyìnbó ó dà tẹ́jú tètè ṣe é náà mo fẹ́ jábọ̀ òyìnbó. Bóyá ẹ kó àwọn gíní yẹn padà sínú ẹ̀. Àwọn tẹ̀ tí lò. Bóyá ẹ jẹ́ ká ṣe lọ́dọ̀ yín. Ẹ lè sọ èdè Gẹ̀ẹ́sì, ẹ lè fara júwe. Èdè Yorùbá nìkan lẹ lè sọ tẹ bá ń ta kí ló wí. Ó yẹ kó. Tẹ bá ti ṣetán kẹ́ sọ fún mi. mo ti ṣetán Bóyá ẹ já bẹ̀rẹ̀. dòwe. Ẹ fọwọ́ yín sápò. dòwe tá a bá lọ sí tá a bá Tí ó bá kí n ṣe oúnjẹ kí la tí ó máa bá ń jẹ? tí ó máa ṣe oúnjẹ kí la máa ń jẹ èso. Tá bá ti jẹ oúnjẹ tá a bá ti jẹ oúnjẹ tán nínú èso yẹn kí ló máa wà ń bẹ̀. Olóòtú ẹ̀ ràn wọ́n lọ́wọ́. ara lẹ́yìn Olóòtú rẹ̀ ẹ̀ ràn wọ́n lọ́wọ́. kí la máa ṣe kí la máa fi mú omi kí la máa fi gbé omi yẹn síbi ike ara kọ́ọ̀pù rárá tá a bá fẹ́ gbé láti ilẹ̀ kọ̀ǹga bẹ́ẹ̀ ni Olóòtú wọn dá ọkọ. kọ̀ǹga kí ló wà bẹ́ẹ̀. wéwé Dòrèrè. tá a bá lọ sí agbẹ̀yọkọ̀ Ó sọ̀rọ̀ lásìkò. agbẹ̀yọkọ̀ Wà á ti níbo láti máa gbé omi bọ́tà. Sọ́ọ̀rì ẹyọ̀kan lẹ́gbàá nítorí náà owó yín ò lọ bí kankan. Ẹ gbọ́dọ̀ gba méjì, owó yín fi lọ sókè lẹ́ẹ̀kan. Àwọn gba 4 lówó wọn ṣe lọ sókè lẹ́ẹ̀mejì. Ẹ máa fi àwọn tó wà lọ́wọ́ yín yẹn máa fi gbáradì. Wọ́n ní omi kànga. Bóyá ìkejì. Ṣé ti ṣe tán? ẹ jẹ́ ká Ẹ máa yọ ẹ̀ tó wà lókè tẹ́ bá ti ṣe tán. a ti ṣetán. Bóyá àkókò yẹn ti bẹ̀rẹ̀. domi ò ń ṣe ibi tá a ti lọ oyè ẹ Òkè ilé ijó. rárá. Ó ti ń pọ̀ jù o. domi tá a bá fẹ́ ṣe nǹkan Iléyá. Ẹ̀sùn mọ́ àwọn oníkẹ̀ẹ́fẹ́. Àgọ́ tent wọ́n fẹ́ jẹ́ kẹsàn. domi mí àárín Àárín lọ́rọ̀ tó wà bẹ́ẹ̀. dòre mímí ó fẹ́ ṣe nǹkan ó wá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ dòre mímí ó fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ Ìgbéyàwó. Agẹmọ. rárá. Kí ló máa fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ kí lèèyàn máa ṣe? kí lèèyàn máa ṣe Òkè. dòre Ẹ bá mú. Ṣé ọjọ́ yóò bá ní. dòre mímí Ìpolówó. Ìpolówó. Àkókò yìí ti tán. olóòtú Ní Mo ẹ̀kọ́ ti yẹn. yọ ẹ wo, mo ti yọ Kí ẹ. ni mo sọ sí ẹ fi yọ? Ẹ sọ no àbí òkè àbí ìgbéyà bẹ́ẹ̀ ni. Kí ló Má sọ? bá wọn sọ nǹkan tó sọ. Má bá wọn sọ. ibẹ̀ Má yìí bá ọkọ wọn ẹsẹ̀ yẹn náà Ẹ lọ sọ, sọ. ẹ sọ. Bẹ́ẹ̀ni. Wọ́n tún ti tún sọ. Ó tún ní mo sọ. Wọ́n tún tún sọ. Ó ní mo sọ. Ìyẹn náà lọ tún ti sọ. Mi ò sọ ẹ sọ ní ẹ̀tẹ́. Mo ti tẹ owó. Wọ́n ní ìlú lọ. Ó yẹ ẹjẹ́ àṣẹlẹ gẹ̀ẹ́sì ó yẹ ẹjẹ́ àṣẹlẹ gẹ̀ẹ́sì Èmi ni Ọmọ ìlẹ̀ bẹ́ẹ̀ ṣe láìpẹ́. èmi ló kàn. Ẹ̀yin ẹ bọ́ síbí. Èmi ló kàn. Tẹ́ bá ti ṣe tán kẹ̀jẹ́ kí n mọ̀. Mo ti ṣetán. Ẹ ti ṣe tán. Ó yá. Níwájú ta tàbá ti yí tí àwa fẹ́ dúró ibi tó ti rí mi láàárọ̀ tí mo sá kí ni mo sá fún. Láàárọ̀ tá fẹ́ kúrò lé tí mo fi tó fi pè mí kí ni mo sá fún ìtò. Kò ṣe tí a bá lọ sílé ìwé tó wá ti ṣe tán kí lèèyàn máa ń dì. Rèmídò mi redò. Rèmídò mi redò. Olóòtú ẹ sọ fún wa báyìí o. Ẹ ràn wá lọ́wọ́ báyìí o. Akẹ́kọ̀ọ́ gboyè yìí. Kí ni tí afọ́jú tó bá ń jáde kí ló máa ń lò? ọ̀pá. Olóòtú ẹ ràn wá lọ́wọ́ o. Tí ènìyàn tó bá nílé kí ló máa ń ṣe sínú ilé ẹ̀? ó máa yẹ kó fọ. Tó máa ń jẹ́ kó kí ló máa ń pè? Rédò kí ni rédò yẹn?
olótù kí ló máa ń wà ọgbà kí la máa fi sóúnjẹ láyé àtijọ́ ìkòkò. tọ́ba ní kọ́ṣe tán kí ló ṣẹlẹ̀ ó parí. àkókò ti tó. àgbà mẹ́rin. amáníkà ẹgbà ìkòkò ẹgbà àgbà ìkòkò àgbà ẹgbà agbóhùn. àrẹ̀gbà a máa yọ ọ̀pá yẹn. irọ́ ọba rẹ̀ mẹ́jọ mo ní afọ́jú àwọn kí afọ́jú wá rí nínú kí afọ́jú máa fi ní ìwọ̀n. a máa fi méjì náà la lè ẹ̀dá sí méjì ohun méjì náà la lè kà ó dà ó dà ó dà máa lọ sókè. ó dà aṣáájú ó dà wọn lọ báyìí. ẹ ti jù wọn lọ ó dà gbèsè yín jura lọ ẹ̀yin wà lódò àwọn kí ni mò ń sọ. ẹ nà ó. gbèsè tiwa ló pọ̀ gbèsè tiwa ló pọ̀. àwọn ò ní gbèsè kankan mọ́. wọ́n ní ẹ̀ nà ó owó yín ti lọ lẹ̀ mọ́ ẹ̀ ẹkúṣẹ́ gbogbo jubilation lè ṣe ọ̀yà ìtókẹ́yìn lélẹ̀ mú wa báyìí. ìtókẹ́yìn lélẹ̀ tó fẹ́ kí n ṣe. ta ló fẹ́ ṣe ìtókẹ́yìn eléyìí ó yẹ àtúgbẹ́ tí a kẹ́dé $10 ìwọ ṣe. ẹ gbọ́dọ̀ méjìlá sún ní ẹni nílò láti gba méjì àmì ohùn yẹn ó ṣe kókó o sọ fún mi. àmì ohùn ni kó kọ́kọ́ fi bẹ̀rẹ̀. ṣe tán ọ̀yà ẹ ká bẹ̀rẹ̀ bá a ṣe tán kẹ́ sọ fún mi kí n má bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀. ọ̀yà nǹkan táwọn obìnrin máa ń sojú. àmì ohùn. dòmídò domido. àwọn babaláwo máa ń lò ó tìró ẹ jẹ́ ká máa lọ wọ́n gbá ọ. wọ́n gbà má ṣe báyìí kí ni mo ṣe. ṣé báwo ara yìí. àmì ohùn. àmì ohùn domi. lomi. domi. lomi. ẹ ti gbà kankan o ó yẹ máa tún ṣáájú òtún àbí kí rere tínú ẹ bá ń dùn kí ló máa ṣe. rẹmi rere àrèrè o rere tínú ẹ bá ń dùn kí ló máa ṣe. tínú ẹ bá ń dùn. eré ẹ̀rín. ẹ̀rín nǹkan ẹ wò ó ẹ̀rín olóòtú. ẹ wò ó àkókò ti pé o àkókò ti pé o olóòtú àkókò ti pé. àkókò ti pé o ẹ̀rín mo pé o. erin ló wà bẹ́ẹ̀ àkókò ti pé o àkókò ti pé odó lẹ gbà odò lẹwà o ṣẹṣẹ tán Mo ti ṣe tán. ẹ̀kọ́ mi mo ṣe kó ni mo ṣe kó ni. ó yẹ ẹ ṣe báyìí ó yá Ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ni ẹgbọ́ ṣọ́ọ̀fù bẹ́ẹ̀ni ó ti jẹ́ wá lọ́wọ́. Ọlọ́run lẹ́jẹ̀ kó bá wa báyìí. Ọlọ́run lẹ́jẹ̀ kó bá wa báyìí. ẹ ṣàyẹ̀ ká gba kí n ṣe yóò dà máa lè tètè gbówó wa padà. ó yá ṣáà ṣe tán. tẹ bá gba mẹ́fà ẹ máa mú lọ a ní lè gbà ó yá já lọ ṣáà ṣe tán. àti ṣe tán. ìlú wo mo ti wá tí mo gbé dàgbà. rèmídò rere rèmídò rere ìlú yẹn ọgàn dárúkọ bẹ ọgàn. Ìjẹ̀bú. tí mo gbé dàgbà tí mo ti lọ léèwé. Abẹ́òkúta. níta rèmídò rere tàbá jí ká tó jáde kí la máa ń ṣe kó tó wọṣọ dòdò ká tó lọ wọṣọ náà ló fẹ́ sọ a yẹn máa wọṣọ. ká tó wọṣọ kọ́ kí la máa kọ́kọ́ ṣe a máa dìde. kí la máa lọ ṣe ní a máa ṣubú. balùwẹ̀ a máa wẹ̀. ìwẹ̀ bẹ́ẹ̀ ni ọtíjà méjì tí èèyàn bá ṣẹyàn kí náà máa sọ pé o ṣe tó bá fẹ́ sọ ní Yorùbá kí náà máa fi kàn mo wá balùwẹ̀. àbùkù. kí náà máa fi kàn ẹni tó bá ṣẹ̀ tó bá fẹ́ sọ pé mo fi nǹkan báyìí kàn ẹ̀ kàn ẹ́ dòdò ó ṣẹ̀ mí dòdò ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn. owó yín ni màá yọ. tójò bá rọ̀ kí la máa lọ ṣàrùgbó tó máa jẹ táwọn obìnrin ní. ibi kí ló sọ wọ́n ní ìgbín ẹja ìwé ẹja Abẹ́òkúta àmàlẹ́lẹ̀ kúrò. inú ẹ̀ lè yọ gbé o ṣùgbọ́n ẹyẹ ẹ̀kọ́ yẹn kúrò lẹ́kọ̀ọ́. ẹ má yọ ọkọ dàgbà o ẹ má yọ o ó ti pé mẹ́rin. ẹ má yọ ọkọ o. ó ti yé bẹ̀rẹ̀ ẹ̀yẹ̀kọ́ ẹ̀mọ́gbẹ́ ẹ̀yẹ̀kọ́ tẹ́lẹ̀ kúrò. níṣẹ́ àgbà mẹ́ta lẹ́ẹ̀kan yẹn. olótù níṣẹ́ báyìí ó ti jẹ́ méjì àtẹyọkọ yẹn lẹ́ẹ̀kan náà àwa fi síbẹ̀ àwa jẹ́ mẹ́rin. jẹ́kọ̀ ṣe mẹ́ta la gbà sí olótù ẹ̀ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ṣẹ́rí kan tó bá jẹ mọ́ òun la máa fi wé òun ẹ ti lọ. ṣẹ́rí lè àgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ má yọ. mi ní ká ìgbà mẹ́ta ẹ ṣùgbọ́n méjì ló ní àǹfààní inú méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta.
àdèlè ló ẹyọ kan. ẹ mọ̀ bọ́lá ti pamílẹ̀ rí ẹyọ ilé eléyìí pamílẹ̀ rí ìgbín yẹn gangan ilé tọ́jú sọ èmi náà wò ó tọ́jú ìkọ́ tó bìrì àti parí ètò báyìí ẹ bá mi gbẹ́bùn wọn wọlé ẹ ṣeun. àjẹwò a sì jẹ́ nílówó kẹ̀. má sọ mi mọ̀ má jẹ gbèsè mọ́ tilẹ̀ o ẹ bá mi gbẹ́bùn wọn má jẹ gbèsè mọ́ tilẹ̀ o. a ti ṣe tán ètò ti tán ẹ ṣeun tẹ wá o ẹ ṣeun tẹ gbà wá lálejò ẹ ṣe tẹ gbà wá lálejò. eléèdùn gan tẹ bá fẹ́ kópa lórí ètò ṢoGbédè ẹ lọ sí www.sogbede.com ẹ forúkọ sílẹ̀ a máa pè é wá ó kù díẹ̀ kí n gbàgbé pé àwọn kinní ìwọ̀n àbí gan-an wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ti ṣeré lọ wọ́n wà bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ ṣe gan lótú. ẹ ṣe gan lótú. tẹ bá fẹ́ ra kí ló wí wà ní orí Amazon ẹ lọ síbẹ̀ báwo ṣe máa sọ support ní Yorùbá. ẹ̀yin gangan lẹ dá eré ìdárayá ilẹ̀. bẹ́ẹ̀ni tẹ bá fẹ́ ran ètò yìí lọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí kíní. ètò ШoGbédè ẹ ṣe gan-an àdúpẹ́ o.